bí tá fẹ́ gbà ò yé mi. Nǹkan tá tiẹ̀ lè ṣe ò yé mi. Mi ì mọ solution. Kí ló ń ṣẹlẹ̀ gangan? Wàhálà ti dé. Wàhálà ti dé. Láti bí ọdún bíi mélòó sẹ́yìn tí gbogbo rògbòdìyàn ti ń ṣẹlẹ̀ ní ìlú Nàìjíríà yìí, gbogbo sáìdì ilẹ̀ Haúsá, àwọn Borno sáìdì tá a kọ́kọ́ ń gbọ́, tá a rò pé bóyá wàhálà yìí ò lè wọ ilẹ̀ Yorùbá. Tá a wò pé bóyá kò lè délẹ̀ Yorùbá, kò lè délẹ̀ Yorùbá, òun ló mà délẹ̀ Yorùbá yìí. Àwọn Fúlàní mà ti sọ̀ráǹdì wa, wọ́n mà ti yí wa ká. Ibo la fẹ́ sá sí, ibo la fẹ́ gbà? Ẹ̀yin èèyàn wa. Nílùú tó nọ́ba tó níjòyè, àwọn èèyàn tán kó l'Ógbómọ̀ṣọ́, ó ń lọ póṣù kan kẹ̀rẹ̀kẹ̀rẹ̀, imú ẹlẹ́dẹ̀ ń wọgbà. Tá bá máa wò ó, tó bá máa ṣe díẹ̀ nísìnyí, ìrì á sẹ̀bó, àwọn Fúlàní à ń ṣe wọ́n níṣekúṣe. Àwọn adarí wa wọn ò rí tiwa rò, nítorí ó jẹ́ pé mẹ̀kúnnù òun ni wọ́n ń pa. Wọ́n ti wò pé kò lè kan àwọn, wọ́n rìn wọ́n yan fanda. Ẹ jọ̀ọ́, ṣé solution ni Ṣèyí Mákindé ń ṣe tó lọ síbi ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀, tó ń lọ ń gbá wọn mọ́ra, tó lọ ń pẹ̀tì wọn bíi bébì? Ṣé kó pẹ̀tì wọn bíi bébì ni, àbí kó bá wọn gba àwọn èèyàn wọn wọ́n wà láhàámọ́? Àánú àwọn ọmọ kéékèèké kò ṣe wọ́n. Àánú àwọn ọmọ kéékèèké ò ṣe wọ́n. Báwo lèèyàn ṣe ń jí láàárọ̀ kùtùkùtù láti lọ síbi iṣẹ́ tó máa kàgbákò? Ṣé wá rí nǹkan kan ni mo fẹ́ sọ? Ṣé rí gbogbo ẹ̀yin oní kọ́ńtẹ́ǹtì ìsọnù yẹn? Torí yín ò bá fẹ́ burú, tẹ́ bá fẹ́ ṣe èrè wọjà, ẹ má tún ṣe kọ́ńtẹ́ǹtì wípé Fúlàní gbéyàn, tàbí pé ẹnìkan gbéyàn, báńdíìtì kan gbéyàn. Tí ẹ ò bá rí kọ́ńtẹ́ǹtì tẹ́ fẹ́ ṣe, ẹ lọ jókòó. Ìbànújẹ́ àwọn èèyàn kan lẹ́yìn fi ń ṣe kọ́ńtẹ́ǹtì. Ṣé dandan ni kẹ́ ẹ ṣe kọ́ńtẹ́ǹtì pé wọ́n jíyàn gbé ni? Ẹ ò ṣe kọ́ńtẹ́ǹtì kẹ́ ẹ fi bá àwọn ìjọba sọ̀rọ̀, kẹ́ ẹ fi bẹ ìjọba, kẹ́ ẹ fi sọ̀rọ̀ sáwọn ìjọba wípé kán bá wa gba àwọn èèyàn wa tán wà láhàámọ́ sílẹ̀. Mákanmákan lóye ń kàn. Abẹ́ rò pé kò lè kàn yín ni? Ẹ ti gungi, ẹ ti ré kọjá ewé àbí? Kò sẹ́ni tí ò lè kàn. Ìgbà kan tó ń ṣẹlẹ̀, ńṣe la rò pé ilẹ̀ Yorùbá kò lè débí, ilẹ̀ Yorùbá kò lè débí. Ilẹ̀ Yorùbá òun náà ló ti dé, tá a rí nǹkan kan ṣe sí o. Báńdíìtì ti yí wa ká. Báńdíìtì Fúlàní ti yí wa ká. Àwọn afẹ̀míṣòfò wọ́n ti yí wa ká. Ta ló mọ̀? Ta ló mẹni tó kàn? Ta ló mẹni tó kàn? Ta ló mẹni tó kàn? Kọ́lọ́run kó ṣàánú fún wa. Kọ́lọ́run má jẹ́ kí aburú yìí kó kàn wá. Kọ́lọ́run má jẹ́ ó pọ̀ jù báyìí lọ nílẹ̀ Yorùbá. Ọmọ Yorùbá, ẹ jí, ẹ má sùn. Ẹ má jẹ́ káwọn ìjọba yìí kan dì wá lọ́wọ́ mú fẹ́ jòbù jẹ. Gbogbo nǹkan tó ní kálukú bá mọ̀ láti fi protect ara ẹ jẹ́ á ṣe é. Gbogbo ẹ̀yin alágbára ilẹ̀ Yorùbá, ẹ dìde, ẹ jí, ẹ má sùn. Nítorí pé àwọn aṣíwájú wa ti jẹ dòdò, ẹnu wọn ò gbòdodo. Ṣé ẹ rọ́ba kó jáde? Gbogbo àwọn ọba tá a ní tá à ń pọ́n wọn lé, àwọn ọba wa, ọba wo lẹ rí tó jáde tó sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí? Kò tiẹ̀ lè dùn mí. Ṣebí àìmọye ọba náà gbé lọ. Ìgbà tó ń pa àwọn ọba, tó ń gbà àwọn ọba lọ, ṣáwọn ọba jáde ṣán sọ̀rọ̀? Ẹ ì sì rí nǹkan kan. Ẹ̀yin ọba yẹn, ẹ dákẹ́, mo bá yín daṣọ bò ó. Tí yín ń bọ̀, ṣùgbọ́n tìjọba náà gbé. Àbí wọ́n ṣàtijọ́ àwọn ọba gbé láwọn ibì kan. Ẹ̀yin tó kù, ẹ má tú síta, ẹ má sọ̀rọ̀. Mo bá yín bò ó. Ìgbà tó ti jẹ́ pé àwọn olórí ẹ̀sìn, adarí ẹ̀sìn tá à ń wò bí Ọlọ́run, bí igbákejì Ọlọ́run, wọn ò rí nǹkan kan ṣe sí. Àwọn bíi bàbá Adébóyè, àwọn bíi Oyèdépò, àwọn bíi Kúmúyì, àwọn bíi Dike Olúkọ̀yà. Tí àwọn bàbá yìí ò lè jáde kí wọ́n sọ̀rọ̀, gbogbo àwọn ọmọ tẹ́ ń gba, gbogbo àwọn èèyàn tẹ́ ń gbowó, gba owó ọrẹ, owó jọ, owó kìíní kan lọ́wọ́ wọn, gbogbo wọn náà máa ń kó sáhàámọ́ yìí. Gbogbo àwọn tó máa wà láhàámọ́ yẹn, Kristẹni mà ni wọ́n, SU mà ni wọ́n. Ẹ wáyé yín lóde, ẹ rí kankan ṣe sí i. Wọ́n ní kán ṣe ìwọ́de, kán ṣe protest fáwọn tí wọ́n wà ní àhámọ́, tí wọ́n jí kó l'Ógbómọ̀ṣọ́. Wọ́n ní láti Àbújá, Pastor Adébóyè gba call, ó bá cancel protest yẹn. Bàbá, ẹ̀yin nìyẹn, Ọlọ́run ọba nìyẹn. Ẹ̀yin nìyẹn o, Ọlọ́run ọba nìyẹn. Ẹ dà wá sínú, oh God. Ẹ ń gbowó gbá, ẹ ń gbowó ọrẹ lọ́wọ́ wa. Ẹ ní ká lọ máa dáṣòro rán. Wọ́n ní kó protect bàbá Adébóyè, ẹ cancel ẹ̀ bàbá. Ẹ̀yin nìyẹn, Ọlọ́run nìyẹn. Ṣebí torí kò sọmọ yín bẹ́ẹ̀ ni? Kélé yìí lọ jẹ́ ẹ̀kọ́ fún gbogbo wa. Ẹ jẹ́ ká lọ ṣí ọpọlọ wa sílẹ̀.
ẹ jẹ́ ká ṣe kí ni, ẹ jẹ́ ká lọ ṣí ọpọlọ wa sílẹ̀. Ìwọ tó bá gba chọ́ọ̀chì lọ tó lọ ṣe ṣóòru wèrè tó tún lọ dáwọ́ ọrẹ, tí wọ́n bá pa ẹ́ kò kàn lọ́hùn, tí wọ́n bá pa ẹ́ kò kàn lọ́hùn, tí àsìkò máa dé sí tẹ́nìbọ̀dì ò ní lọ chọ́ọ̀chì mọ́, oníkálukú jókòó sínú ilé, ẹ jẹ́ ká máa bẹ lọ́hùn nínú ilé, because wàhálà tó délẹ̀ yìí kò ń ṣe kékeré, àdẹ̀rẹ́ ni tó fẹ́ jà fún wa. Ṣùgbọ́n mo bẹ̀bẹ̀ lọ́wọ́ Ọlọ́run wípé gbogbo àdánwò ìkọ́lọ́ Elédùmarè kó bá wa ré fẹ́rẹ́fẹ́, gbogbo àwọn tó wà láhàámọ́ kọ́lọ́run kó bá wa gbà wọ́n jáde. Gọ́fúnà Ṣèyí Mákindé ó lọ síbi tíṣẹ̀lẹ̀ ti ṣẹ̀, ó ń gbá wọn mọ́ra báyìí, ṣé kó pẹ́ẹ̀ tí wọn là ń sọ ni, àbí káwọn èèyàn tó wà nígbèkùn kan jáde. Ó ń lọ póṣù kan sìn yìí o, tó bá yá ìrì máa ṣẹ̀bọ̀ àwọn ẹni ẹlẹ́ni wọ́n máa jìyà nínú igbó, àwọn ọmọ kéékèèké kò ṣe wọ́n láàánú, àwọn ìjọba ṣé wọn mọ nǹkan tó lè ṣe sọ̀rọ̀ àwọn ajínigbé yìí, bandits agbowó rẹpẹtẹ, wọ́n á tún máa fowó hàn wá, wọ́n á tún máa ya fídíò, tó bá yẹ pé èèyàn kan ló bú wọn, ló bú ìjọba, wọ́n máa wá onítọ̀hún rí. Ẹ̀yin nìyẹn Ọlọ́run ọba nìyẹn, ẹ máa jẹ kí sàníyà. Bíbélì náà ti sọ pé ẹni tó bá dúró, tó rò pé òun dúró, kó kíyèsára kó má bàa ṣubú. Ṣé eré ẹ̀yin aṣíwájú ẹ̀sìn ẹ ti ṣubú dànù, ẹ ti ṣubú dànù. Gbogbo ẹ̀yin ọmọ Yorùbá pátápátá mo wá bẹ̀ yín, gbogbo ẹ̀yin heroes wa, bó tilẹ̀ jẹ́ pé wọ́n ti fẹ̀sìn kó wa lómi ọbẹ̀, wọ́n ti fẹ̀sìn gba nǹkan tó dá lọ́wọ́ wa, wọ́n ti gbé pàǹdà lé wa lọ́wọ́. Ẹ jọ̀ọ́, gbogbo ibi tí agbára bá kù sí, agbára táwọn bàbá wa ń lò nígbà yẹn tí ogun ò fi tẹ̀yìn kó wa, gbogbo ẹ̀dá tó bá lágbára yìí lọ́wọ́, ẹ jọ̀ọ́, ẹ má sọ wípé wọn ò pè yín sí i. Eléyìí ti kan gbogbo wa ló kan. Ẹ jọ̀ọ́, ẹ protect ilẹ̀ Yorùbá, ẹ má jẹ́ kí ilẹ̀ Yorùbá dahoro, torí pé tá a bá gbójú láwọn ìjọba yìí tiwa ti tán. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ dìde, gbogbo ẹ̀yin tẹ̀dẹ̀ ti dìde, Ọlọ́run á tì yín lẹ́yìn lágbára Ọlọ́run. Alálẹ̀ ilẹ̀ Yorùbá dáàbò bò yín lágbára Ọlọ́run, ẹ ò ní farapa, ẹ̀yin lẹ máa borí ogun ò ní borí yín. Ẹ má jẹ́ kógun gbẹ̀yìn wọlé. Ìyí tó ń ṣẹlẹ̀ ní Borno, tó ń ṣẹlẹ̀ káàkiri, ìkíní yẹn ẹ wò, kò gbọ́dọ̀ ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá. Mélòó ni wá? A ò ní aláàbò kankan. Tán bá ti gbowó, àwọn Fúlàní ń wọlé lógúnlógún lọ́ngbọ̀nlọ́gbọ̀n. Mo wo fídíò kan, tán mọ́tò ńlá tí wọ́n lòdù ara wọn sí, tán kún bámúbámú nílọrin, wọn ò ṣẹ́ẹ̀kì ẹrù yẹn délẹ̀, àwọn aráàlú dẹ̀ ń pariwo. Àwọn ọ̀dọ́ Ìlọrin yẹn, mo pity wọn. Ṣé bó yẹ kí gbogbo wọn bí àwọn ọlọ́pàá ò bá yẹ̀ wọ́n wò, ó yẹ káwọn bọ́ìsì yẹn kán fúnká síbẹ̀, kán bẹ̀rẹ̀ sí nírè gbogbo wọn jábọ́. Wọ́n tún ru ammunition, wọ́n ru gbogbo ìbọn gbogbo ẹ̀, wọ́n tún rù wá káwa mọ́ bóyá bọ́ǹbù gan wà ń bẹ̀. Mission àwọn ẹni yìí sí wa kò dáa, àdẹ̀ ló lórí, àti ọlọ́màjà àṣìlúyà, kélédùmarè kó jọ. Báwo lèèyàn ṣe ń lọ síbi iṣẹ́ ẹ̀ láàárọ̀, ajínigbé kan gbé, wọ́n dẹ̀ gé lórí dànù fún bàbá mi Mr. Oyedokun. Mo ṣẹ̀ṣẹ̀ yé má sunkún ni, àìmọye fídíò ni mo ti ṣe tí máa ń delete torí pé omijé máa ń gbọ̀n mí, máa ń sun ẹkún ni tí n bá rántí máa yẹn bẹ̀ wọ́n àfìgbà tí wọ́n gé máa yìí lórí. Kí làwọn ọmọ fẹ́ ṣe fáwọn màjèṣí, kí làwọn ọmọ fáwọn tó wọ́n fẹ́ ṣe fún ọmọ kéékèèké, ṣé fáwọn ọmọ kéékèèké ibì kan asáàrí wọn náà bí wọ́n ṣe dòkúta ńlá mọ́ ọmọ kan lẹ́yìn tí wọ́n pọ̀ ọmọ kékeré, ọmọ bíi 2 years, tó bá pé 2 years gan, tó ń na gbogbo àwọn innocent child, tó ń nà wọ́n nínàkúnà, tó ń ba ayé wọn jẹ́. Ṣé rí wípé ọ̀tá Ọlọ́run làwọn èèyàn yìí? Lẹ́yìn kan sì ń kóra yín lọ sí ṣọ́ọ̀ṣì inú igbó, wọ́n tún gbọ́ wọ́n tún kidnap lórí òkè kan. Ẹ máa lọ sí ṣọ́ọ̀ṣì, ẹ̀yin táyé ti sú tẹ́ ń fẹ̀mí ara yín wéwu, ẹ̀yin ẹ máa lọ, kóníkálukú yín má fìdí mọ́lé, ẹ má fìdí mọ́lé, kẹ́ máa bẹ Ọlọ́run. A mọ̀ pé Ọlọ́run wà, Ọlọ́run ló dá wa, ṣùgbọ́n gbogbo àwa tá à ń rò pé tá a bá súnmọ́ yìí wọ́n lè mú wa rí Ọlọ́run, fẹ́ẹ̀kì ni wọn kì í ṣe Jésù, àpò wọn náà ń jà fún, wọn ò jà fún wa. So gbogbo ẹ̀yin adarí wa tẹ́ mo yẹ kẹ́ mọ nǹkan tó yẹ kẹ́ ṣe, ẹ ṣe. Ọlọ́run á bí yín léèrè. Gbogbo ẹ̀mí tó ń ṣòfò dànù yín tẹ́ ẹ dẹ̀ pera yín ládarí, ẹ mọ nǹkan tẹ́ ẹ ti fi ní tán, ẹ ti ní jẹ́ẹ̀tì, ẹ ti ní gbogbo owó gbá owó ọrẹ, owó ìdámẹ́wàá ẹ̀yin lẹ̀ náà, kò síbi tẹ́ ẹ̀ ń kó lọ, Ọlọ́run wo ló ń gbowó lọ́wọ́ yín? Tẹ́ ẹ ṣe yẹn, tẹ́ ẹ lè wá lè jà fún àwọn tó ń dá owó yìí, ẹ̀yin nìyẹn, Ọlọ́run nìyẹn. Ọlọ́run máa nà yín ní pàṣán, ìgbẹ̀yìn yóò ní dáa, àtìbọ̀tán yóò ní dáa. Tí ẹ ò bá dìde kẹ́ tètè wá nǹkan ṣe sí àwọn ọmọ tán kú l'Ógbómọ̀ṣọ́ àtàwọn tíṣà, ẹ̀yin nìyẹn, iná Ọlọ́run á jó yín, ẹ̀yin ìkà òṣì yìí, ẹ̀yin ọ̀dájú èèyàn yìí.